jẹ́ kí n kọ́ ọ lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí efinrin lè gbà wúlò fún ọ. Àkọ́kọ́, ìwọ tínú ẹ máa ń kún, tínú ẹ máa ń kùn, tí jẹ̀díjẹ̀dí ń dà ọ́ láàmú, sọdéwé, ìwọ já báyìí. Tó bá já ewé efinrin, kò sí nǹkan míì, ṣe pẹ̀lú ráìsì. Tó bá ṣe efinrin pẹ̀lú ráìsì, ráìsì yẹn bá ti fẹ́ jiná ni wàá ṣe wàá da ewé efinrin yẹn sí. Ó ti bọ́ìlì ráìsì yẹn díẹ̀, yóò ti fẹ́ jiná, ó wàá da efinrin yìí sí. Fi ọbẹ̀ tó bá wù ọ́ fi jẹ. Wàá rí i pé wọ́ọ́rọ́wọ́ ni wàá lọ sílé ìgbọ̀nsẹ̀. Ní tó ń jẹ́ jẹ̀díjẹ̀dí lára ẹ̀ á sì lọ. Inú ẹ tó ń kùn yóò sì kúrò lọ́rọ̀ rẹ̀. Àwa tún ní efinrin yìí bò lọ tó ṣe lè lò ó. Àìsàn burúkú kan ó common báyìí. Gbogbo àwọn tó ń ṣe pọ̀, ẹgbẹ̀lẹ́gbẹ̀ sì ni wọ́n máa fi ń ṣe é tó bá ti délé ìwòsàn. Ọláìsàn wo ni? Ìwọ tó bá níṣòro àìrígbẹ̀yà tó ọ̀tún só dáadáa, ó lè lo efinrin náà. Báwo lọ́ọ́ ṣe lo efinrin ní tiẹ̀? Ìwọ já ewé efinrin yìí náà ní já. Tó o bá ti já kọ́ gbó. Tó o bá ti gbó, ìwọ máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀, tí kọ́ọ̀pù kan láàárọ̀. Tó bá lè ṣe, táǹfààní ẹ̀ bá wà tó mu tí kọ́ọ̀pù kan tó bá dìrọ̀lẹ́. Gbà tó bá máa fi lò lọ́jọ́ mẹ́ta, sísítẹ̀mù yóò balance. Operation tán lọ́ọ́ ṣe yẹn, gbogbo ń bá fẹ́ lókè ọ̀run, ò ní sọ operation yẹn mọ́. Efinrin mọ̀ tó wúlò lọ́nà mi. Wo èso tó wà lórí efinrin. Báwo lọ́ọ́ ṣe lo èso tó wà lórí efinrin tí wàá fi rí àánú? Ìwọ já èso efinrin yìí kó pọ̀, já kó pọ̀ dáadáa. Ìwọ wá gún èso efinrin yìí, wọ́n sá lóòrùn, pò mọ́ ìpara èyíkéyìí tó bá máa ń lò. Tó bá ti pò mọ́ para, tó bá ti jí, tó fẹ́ lọ bí iṣẹ́ rẹ, ó fẹ́ bọ́ sóde, ìwọ fi para yìí rárá kó wá sọ fún Olódùmarè bó ṣe ń lọ lónìí jọ bá àánú pàdé. Láṣẹ Elédùmarè wàá bá àánú pàdé. Ó wá fẹ́ pè mí, bàbá oníyẹn, ọ̀rọ̀ rẹ ó mọ̀ kọjá àwọn kéékèèké tá a sọ, nǹkan mìíràn mọ̀ sí ọ. Pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Òṣogbo la wà. Ó fẹ́ wá tó bá ti ń bọ̀ lóṣogbo, tó bá ti dóṣogbo ibikíbi tó bá ti ń bọ̀, ìwọ sọ pé ìlú Ọ̀kíní ló ń lọ. Tó bá ti dé Ọ̀kíní, sọ ní junction àkọ́kọ́ nílùú Ọ̀kíní. O lè gbọ́kadà láti bẹ̀. Ọ̀kadà á gbé Ọlọ́run lọ sí iléeṣẹ́ rẹ̀, Ọ̀fẹ́ Baba Ventures. Tàbí o bá sì wàá gbé mọ́tò bọ̀ ní, tó bá ti kọjá junction àkọ́kọ́ yẹn, wàá ráwọn tó ń tèso ń bẹ̀. Kọjá àwọn díẹ̀ báyìí, lápá àlàáfíà, wàá rọ́nà kan tó yà ń bẹ̀ ní Lérúkú ni. Ìwọ máa tọ̀nà ibọ̀, wàá máa rí signboard iléeṣẹ́ rẹ̀, Ọ̀fẹ́ Baba Ventures bó ṣe ń bọ̀. O lè tẹ̀lé wa. Ọ̀pọ̀ àǹfààní ló wà lórí YouTube page wa. Bá a ṣe ń sọ yìí, ọ̀pọ̀ àǹfààní ló wà lórí TikTok page wa. Ọ̀pọ̀ àǹfààní náà ló wà lórí Facebook wa yìí pẹ̀lú. Dákun bá a share program yìí, ó dọ́dọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn tó nílò rẹ̀. Àlàáfíà Ọlọ́run ò ní kúrò lọ́dọ̀ rẹ̀.